Yorùbá ronú bó dẹ̀ fẹ́ máa ronú ó ní pé wọ́n ò gbọ́ ṣá bọ́rọ̀ ìbájájò ẹ̀ lójú tán. Yorùbá ronú o bó dẹ̀ fẹ́ máa ronú o but ó ní pé wọ́n ò gbọ́ ṣá bọ́rọ̀ ìbájájò ọ̀ lójú tán. Olúwaṣeun Adébóyè mo tún ti dé àbẹ̀kẹ́ ọ̀kẹ́yìn lójú bàbá gọ́ọ̀dù. Mo fẹ́ sọ̀rọ̀ mo tún fẹ́ fọn rere sétí aráyé. Òótọ́ la fi rán mi n ó sì padà sọ́nà ni. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, gbogbo ọba ẹ bá mi share ètò yìí kó dọ́dọ̀ gbogbo ọba. Bó tiẹ̀ jẹ́ wípé ohun tó bàjẹ́ ti kọjá àfẹnusọ kò ṣeé túnṣe mọ́. Ohun tó bàjẹ́ ó ti kọjá àfẹnusọ kò ṣeé túnṣe mọ́. Ẹ lọ gbọ́ Yorùbá ronú Gbénga Adébóyè bóyá yóò padà nítumọ̀ sétí gbogbo ọba àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, gbogbo afọbajẹ, gbogbo ọmọ Yorùbá. Ẹ lọ gbọ́ Yorùbá ronú. Ẹ wá jẹ́ kí gbogbo olórí kí wọ́n padà rèé kọ́ ẹ̀kọ́ báwo la ṣe jẹ́ olórí àti tó ń jẹ́ olórí gan. Ẹ bá mi fọ́n fọ́nrán yìí jáde o. Ẹ fọ́n jáde o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọ́n jáde o. Mo fẹ́ sọ̀rọ̀ púpọ̀ láàárọ̀ yìí, kódà n ó tún mú wọnú ìjọ lọ. Ẹ ti mọ̀ pé ọmọọba Olúwaṣeun Adébóyè a sọ̀rọ̀, n ó sì yọ bìdún ẹ̀. Mo ní ohun tó bàjẹ́ ti kọjá àfẹnusọ bóyá ló lè ṣe é túnṣe mọ́, nítorí wípé owó òní àkọ́kọ́ tó kọ́kọ́ balẹ̀ Yorùbá jẹ́. Owó làkọ́kọ́ tó kọ́kọ́ balẹ̀ Yorùbá jẹ́, kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Ó ti bẹ̀rẹ̀ láyé ìgbàhún nígbà tí àwọn afọbajẹ tí wọ́n rí, but àwọn afọbajẹ wọ́n rí ọmọ oróyè méjì eléyìí tí fámú àwọn ọba wọn ó sì mọ tẹ̀pẹ̀kẹ̀ lórí eléyìí tó lówó. Ṣùgbọ́n nígbà náà wọ́n ń ṣe bó ṣe ń rí, wọ́n ń ṣe bó ṣe yẹ kán ṣe, ó dẹ̀ ń rí bó ṣe rí. Ibi tí wọn ò bá ti ṣe bó ṣe yẹ kán ṣe, ìgbà àtàlọ́ba ń gbé. Ṣọ́ba tẹ̀ ń gbé gbámọ́ nílẹ̀ Yorùbá. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tá à ń ṣe nítorí pé láti inú ìwà alálẹ̀ láti yan ọba nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá ni, ilẹ̀ Yorùbá leléyìí. Ṣọ́ba gbé gbámọ́, ṣáà tiẹ̀ mọ̀ nǹkan tí ọba máa padà ṣe lọ́jọ́ iwájú. Ọba tó bá gbé igbá owó a ti mọ̀ pé ìbùkún ó san ìlú bọ̀. Ọba tó bá gbé igbá oyin a ti mọ̀ wípé adùn yóò san ìlú bọ̀. Ọba tó bá gbé igbá àádùn a ti mọ̀ pé adùn yóò san ìlú bọ̀. Ọba tó bá gbé igbá ayọ̀ a ti mọ̀ wípé dídùn dídùn ní tolókun ní gbogbo ìgbà. Ọba tó bá wá gbé igbá ata, ọba tó bá gbé igbá ata a ti mọ̀ wípé ìgbà rẹ̀ yóò ta gbogbo ìlú lójú, a ti mọ̀ pé ọba burú ni. Ọba tó wá gbé igbá ẹtù a ti mọ̀ wípé togun nínú ogun onílù ọ̀hún ó wà. Ta ni kábíyèsí? Ta ni wọ́n ń pè ní kábíyèsí? Èrò tèmi ó yàtọ̀ sí gbogbo èèyàn o. Ẹ ti mọ̀ pé mi ò kí ń lọ sí gbogbo ibi tí gbogbo èèyàn ń lọ nítorí pé ibi tí gbogbo èèyàn ń lọ gbogbo wa láti rí àti kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ẹ jẹ́ kémi ó yà sí bòmíì ká tún kẹ́kọ̀ọ́ ń bòmíì. Gbogbo èyí tá a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n á ti di ẹ̀kọ́ bẹ̀ mú. Ẹ má jẹ́ kélé yìí ó jẹ́ àwítúwé asán. Mo béèrè mo ní ta ni kábíyèsí? Kábíyèsí, kábíyọ́ kò sí ni wọ́n ń pè ní kábíyèsí. Ní ààfin ọba, gbogbo eléyìí tá a máa ń ṣe nínú fíìmù yẹn, tí ọ̀tún ó sọ̀rọ̀, tí kábíyèsí ó sọ̀rọ̀, tí balógun á ní kábíyèsí ọ̀rọ̀ orí báhun kábíyèsí ẹ mọ́ sọ bá àmọ́ ẹ padà. Báàmí ọlọ́fà náà ni wọn kì í ṣe bẹ́ẹ̀ láàfin. Bàbá náà ti ṣe bẹ́ẹ̀ nínú fíìmù, ṣùgbọ́n nígbà tí wọ́n dá ààfin tí wọ́n jẹ oyè tán, kọ́lọ́run bá ń fi ọ̀run re kẹ́ bàbá mi. Wọ́n ní torí mo béèrè lọ́wọ́ wọn ni, báàmí ṣé bí wọ́n ṣe máa ń bá kábíyèsí jiyàn láàfin yẹn àwọn olóyè, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nínú ààfin? wọn ní mọ́mọ́ dá wa lóhùn aré la mọ̀ ń fìyún ṣe. Nígbà tí gbogbo olóyè bá sọ̀rọ̀ tán, kábíyèsí ò ní sọ kankan. Ìgbà tí gbogbo olóyè bá sọ̀rọ̀ tán, tí kábíyèsí ti ṣa gbogbo ọpọlọ àwọn ẹmẹ̀wà rẹ̀, èyí tó bá mú jáde òun láṣẹ.
kábíọ́ kò sí. Tó bá ti sọ wípé bí wọ́n ṣe sọ rí bí ìgbà tí adájọ́ sọ̀rọ̀ ń kọ́ọ̀tù ni, kò sí ẹni tí yí ohùn adájọ́ padà ní kóòtù. Ṣé ẹ mọ̀ pé ọba òyìnbó ni? Ọba òyìnbó ládájọ́, torí ní ayé àtijọ́ kóòtù àwọn bàbá wa là á lò. Àwọn traditional rulers àwọn ni wọ́n máa ń ṣèdájọ́. Ẹjọ́ tó bá sì ti dá ni inú túbú ńlẹ̀ wọ́n ti wá. Ẹ̀wọ̀n tí àwọn ènìyàn ń lọ sí correctional center, ẹ̀wọ̀n òyìnbó ni o, kò ń ṣe ẹ̀wọ̀n wa o. Bí mo ṣe ń sọ yẹn kí gbogbo yín ó máa mọ̀ wípé ayé òyìnbó là ń gbé, abẹ́ òyìnbó la ṣì wà, òyìnbó ló ń darí wa, kò dẹ̀ ṣe é túnṣe mọ́. President o, governor o, local government chairman o, àwọn aṣèlú òyìnbó ni, kò dẹ̀ ṣe é túnṣe mọ́. Ayé alákatá tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní agbára láyé ìgbà náà tí wọ́n jẹ, ó wà lára nǹkan tí gbogbo àwọn ènìyàn náà tí gbogbo ẹ̀ fi ń dojúrú àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Àìmọye oríyeye náà ló sì mọ̀gún, ìpín àìṣẹ̀ ló pọ̀, nítorí pé bákan náà lọ́lọ́run ṣe dá gbogbo ayé, èdè àtẹ̀yà ló yàtọ̀. Kábíyèsí ni kábíyèsí. Igbákejì òrìṣà tí wọ́n ń pè ẹ̀yin kábíyèsí kò ń ṣe àwọn òrìṣà tá ń sìn o. Lóòótọ́ kábíyèsí náà máa ń forí balẹ̀ fún àwọn alálẹ̀ o. Ṣùgbọ́n tí kábíyèsí ìlú kan bá lóun ò bọ̀rìṣà mọ́, bóyá wọ́n gbé ẹ̀sìn wọ ìlú ẹ̀, tí ẹ̀sìn yẹn bá fi lè kápá àwọn òrìṣà yẹn, wọn ò bọ òrìṣà mọ́ nílùú yẹn ni. Elédùmarè ń lo òrìṣà àkọ́kọ́. Elédùmarè ní òrìṣà àkọ́kọ́. So igbákejì olódùmarè, aṣojú olódùmarè ní kábíyèsí. Kábíyèsí ni Ọlọ́run olódùmarè ní òrìṣà ńlá. Kábíyèsí nílẹ̀ Yorùbá ni wọ́n ń ṣojú olódùmarè. Wọ́n ń pàṣẹ bí olódùmarè, ṣùgbọ́n wọ́n wà lábẹ́ ìṣẹ̀dá àti ìbọ̀wọ̀ àti ìsìn olódùmarè. Nítorí ẹ̀ ló fi jẹ́ pé tí ọba bá pàṣẹ, tí ọba àwọn ọba bá pàṣẹ, àṣẹ tí ọba pa kò nítumọ̀. Ẹ̀yin ọba ẹ ṣe jẹ́jẹ́ o. Ọmọ yín ló ń bá yín sọ̀rọ̀ o, ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ̀yin ọba ẹ bọ̀wọ̀ fún àwọn olúwa yín o. Ẹ bọ̀wọ̀ fún àwọn olúwa yín. Ta ni àwọn olúwa yín? Òfin ilẹ̀kílẹ̀ olúwa yín ni, ẹ bọ̀wọ̀ fún o. Ẹ̀yin ọba òfin ilẹ̀kílẹ̀ olúwa yín ni, ẹ bọ̀wọ̀ fún o. Ṣé ẹ mọ̀ pé ọmọ ọba Olúwaṣeun Adébóyè, èmi ò kúrò nínú òwe ilẹ̀ Yorùbá o. Mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀je, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀ẹ́dógún, níwọ̀n ẹgbẹ̀rún. Arọ́ba fín lọ́ba ń pa. Ọmọ ọba Olúwaṣeun Adébóyè, n ò ní lanu mi pa gà kí mú ọba kan wá síwájú mi kí n bẹ̀rẹ̀ sí ní ṣáátà ẹ̀, bó ti wulẹ̀ kó dáa tàbí mọ́ dáa tó, bàbá ni bàbá ń jẹ. Tí bàbá ẹni bá dẹ̀ ń pe ṣinṣin jẹ kọ́, ọmọ kọ́ ni ó sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọba ẹ bọ̀wọ̀ fún àwọn alálẹ̀ o. Gbogbo ọba lèmi ń fún ní ìmọ̀ràn. Ẹ bọ̀wọ̀ fún àwọn alálẹ̀ o, nítorí pé adé tí ń bẹ lórí yín, lóòótọ́ ipò bàbá yín lẹ jẹ́ o. Ẹ má gbàgbé o, òfin olúwa yín ni o. Àwọn tí wọ́n ń ṣe ìjọba orílẹ̀-èdè ní gbogbo ilẹ̀kílẹ̀ nílẹ̀ adúláwọ̀, olúwa yín ni wọ́n o. Ohun tí wọn ò bá ní jẹ, ẹ má ṣe o, nítorí ọbẹ̀ tí baálé ilé kì í jẹ, ìyálé ilé kì í sè é. Bẹ́nikẹ́ni bá bú mi tó bá yí mi lọ́rọ̀ dànù, èmi ọlọ́rọ̀ ló lè kó dànù. O ò lè kọ́rọ̀ mi dànù, nítorí pé òtítọ́ máa dúró títí ayérayé ni. Adé tí ń bẹ lórí yín, ipò bàbá yín lẹ dìmú, ṣùgbọ́n ẹ má gbàgbé o. Àṣé bá ṣe ń ṣe mọ́ kò rí bó ṣe ń rí o. Bẹ́ẹ̀ ni, ẹ ṣe jẹ́jẹ́ o. Ẹ bọ̀wọ̀ fún àwọn olúwa yín. Ẹ̀yin afọbajẹ, ṣé ẹ mọ̀ pé ohun tí àwọn afọbajẹ rere tí wọ́n jogún lọ́wọ́ bàbá wọn, ẹ̀yin afọbajẹ kan ẹ jogún ẹ̀. Ohun tí àwọn afọbajẹ ọ̀jẹ̀lúbàlújẹ́ tí wọ́n jogún lọ́wọ́ bàbá wọn, ẹ̀yin afọbajẹ kan ẹ jogún ẹ̀. Àwọn afọbajẹ rere láyé àtijọ́, bóò ni wọ́n ṣe ń fọba jẹ? Báwo ni ilẹ̀ Yorùbá ṣe ń yan olórí? Ifá làbí léèrè. Ifá tí ń ṣe ojú Olódùmarè, tí ń gba ẹnu sọ fún Olódùmarè. The eye of the Lord
ojú Olódùmarè tẹ́yin lè pè ní eye of gods ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè ló rán Ifá wá sí ayé ìdínú tí Ọlọ́run ṣe fi gbogbo nǹkan hàn àbí oògùn wo ni Ifá ṣe bí yanrìn tí a bù nílẹ̀ ni àti ọ̀pẹ̀lẹ̀ ṣe bí òní babaláwo fi ṣe Fá lójú ṣe bí inú ojú ní ríran Ifá wà tí Ifá bá dẹ̀ sọ̀rọ̀ kí ló dé tí Ọlọ́run fi àṣẹ sí inú ọpọ́n Fá èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn bí o má sọ wípé Sunday school teacher ló ń sọ̀rọ̀ I am talking like a Yoruba lady that I'm proud of that I am a Yoruba but lọ́pọ̀lọpọ̀ ìgbà ni ojú máa ń tì mí pé mo jáde láti inú ìran Yorùbá nítorí pé bí gbogbo ìran bá ń dúró tira wọn gan àwọn ìran míì náà máa dára wọn ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ọ̀nà bí Yorùbá bá ń jà àwọn ìran yòókù wọn máa wá olórí tí wọ́n san ogun wọn máa jọ tí ń papọ̀ ni olórí ilẹ̀ Yorùbá ó máa da olórí ilẹ̀ Yorùbá ogun dẹ̀ máa jalẹ̀ Yorùbá bó o lẹ ṣe ń fọba jẹ láyé àtijọ́ wọn á pe Ifá àwọn bàbá wa wọn máa béèrè lọ́wọ́ Ifá wípé Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sunwọ̀n ṣe ìwàjà ta lọ bá tọ́ sí nínú àwọn ọmọ oyè èyí dáa èyí náà dáa díẹ̀ ṣùgbọ́n èyí ló dáa jù èyí tó dáa jù ni àwọn afọbajẹ rere máa dìrọ̀ mọ́ àwọn afọbajẹ ibi bí ò tiẹ̀ dá tó bá ti lówó lọ́wọ́ wọn á ní bó ò tiẹ̀ dìbò ó ti wọlé ìwọ ló gorí olóyè bàbá rẹ̀ a wá máa gbowó fún wọn ní bọ́ndúbọ́ndù owó ẹyọ wọn náà ń gbà náà wọn á wá gbógun ti àwọn afọbajẹ rere tí wọ́n fẹ́ fi ọba gidi jẹ tí apá àwọn afọbajẹ búburú bá ti lè ká àwọn afọbajẹ rere ìlú dàrú nù ẹ̀rí pélẹ̀ Yorùbá ò tò mọ́ kí nìdí àti ẹ̀ṣòpò bí Ifá léèrè mọ́ táwọn bàbá wa bá béèrè lọ́wọ́ Ifá tí Ifá bá sọ̀rọ̀ wọ́n á tún pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n á tún lọ sílùú ibòmíì níbi tí wọn ò ti mọ̀ wọ́n rí bẹ́ẹ̀ la ṣe nílẹ̀ Yorùbá wọ́n á tún lọ béèrè lọ́wọ́ Ifá tí ò mọ ìtàn wọn wọ́n á mú orúkọ àwọn ọmọ olóyè wọn á mú lọ Ifá wa yan olóyè mo sọ fún yín pé n ó mú wẹ inú wàásù inú ìjọ nínú ìjọ bá a bá fẹ́ yan olórí láyé àtijọ́ wọ́n ní nígbà náà ni wọ́n yan Barnabas ṣùgbọ́n lónìí nínú ìjọ Ọlọ́run pàápàá ẹ rí wípé a béèrè lọ́wọ́ Olúwa mọ́ tá a fi yan olórí nínú ìjọ olórí tó bá ti lówó ní ìjòyè ní ìsìn ẹni tó bá lówó ní ìjọ rẹ̀ máa di district alàgbà ẹni tó bá ní owó ló ń joyè lókè tó o bá ti lówó o ò lè lówó sàtífíkẹ́ẹ̀tì báwo ló ṣe fẹ́ joyè ẹ rí bí ìjọ Ọlọ́run náà ṣe dàbí ilẹ̀ Yorùbá ni gbogbo ẹ ti bàjẹ́ amúkun ẹrù ẹ wọ́ òkèlè wò wo ìsàlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sí ìjọ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá lọ mú láti ilẹ̀ kẹ́ béèrè wípé kí ló dé táyé wa bàjẹ́ bí eléyìí mọ̀ páyé wa ti bàjẹ́ àṣà wa bàjẹ́ ayé àwọn ọmọ wa ń bàjẹ́ lójú ara wa ìjọ Ọlọ́run bàjẹ́ ọjọ́ àti sùn wa sì ń bàjẹ́ nítorí pé bí a bá ṣayé eré inú ná ní gbogbo ẹni tí ò ṣe ayé eré ń lọ ìwọ ṣàjàdọ̀rùn mòótọ́ gbogbo tí wọ́n bá ti ń sọ ṣá máa yí ìdànù ìwọ má mú Ọlọ́run rẹ lọ́kùnkúndùn máa wò pé àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ò ṣe dáadáa mọ́ àwọn elérí wọn ò ṣe dáadáa mọ́ nítorí pé ìránṣẹ́ Ọlọ́run ò ṣe dáadáa mọ́ nìwọ ṣe kọ Ọlọ́run rẹ sílẹ̀ àánú ẹ ṣe mí torí ìránṣẹ́ Ọlọ́run yẹn ó jẹ́jọ́ ìwọ náà jẹ́jọ́ ti ẹni má dádọ́rùn mòótọ́ kó jẹ́ kó ní kálukú máa ṣorí burúkú tó bá fẹ́ ṣe tó bá jóríire nìwọ fẹ́ mú kó mú torí pé àwọn olórí ò ṣe dáadáa mọ́ ń lọ ṣe wá yan iṣẹ́ ẹbí láàyò o mọ̀ pé olórí tó ń dàlúrú yóò jẹ̀yà tiẹ̀ ìwọ náà jẹ̀yà gbogbo ohun tó o bá ṣe ìwọ ò ṣe ìwọ ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ tá a kọ́ nílé eré tó gba ẹ̀kọ́ tàbí ọmọ tí wọn kọ́ tó wá tún rẹ̀ ẹ̀kọ́ tàbí èyí tá a kọ́ tó tún rẹ̀ ẹ̀kọ́ tí ò jẹ́ kí ẹgbẹ́ rere ó ba ìwà rere ẹ̀ jẹ́ tàbí kó o wo ohun tí Ọlọ́run fẹ́ ní ọkàn Ọlọ́run kó o wo ohun tí ìyá àti bàbá rẹ̀ ń ṣe tí ò dáa kó o ní mi ò ní rìn lọ́nà ibi táwọn bàbá mi rìn nígbà tá àrò lórí gidi yàn ní ìtọ̀sẹ̀ tó yẹ kó jẹ́ báwo lẹ ṣe rò wípé ayé á tù wá lára àyàn lórí bó ṣe yẹ nílẹ̀ Yorùbá mọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ bọ̀wọ̀ fún àwọn president àwọn governors àti àwọn local chairman tí wọ́n local council chairman tí wọ́n yàn yín sí ipò òótọ́ ni mo sọ fún yín yẹn o ṣé ẹ mọ̀ wípé ní ayé àtijọ́ ọba ló nílẹ̀
ọba ló láṣẹ, ọba lè gbẹ́sẹ̀ lé ohun gbogbo, apàṣẹ wàá ni wọ́n ń pè yín sí. Wọ́n nígbà náà wọ́n lè pe ọba ní apàṣẹ wàá mọ́, nítorí pé local council chairman tí í ṣe ìjọba òyìnbó ó sí ní ọba ilẹ̀ Yorùbá ò, bí n bá ń parọ́ ẹ máa já mi o. Tí ọba ò bá wá ṣọ́ra rẹ̀, òfin tí í ṣe olúwa ọba yóò fi làkàlàkà, òfin máa fi ọba làkàlàkà, òfin máa gba adé kúrò lórí ọba lójú ayé rẹ̀, tí ò ṣígbáwò tí ò rìn wọgbó lọ, tí wọn ò pa, wọn ó sì fẹ́ lòmí ìjọba lójú ẹ̀, wọ́n á dẹ̀ lé kúrò nílùú. Ọba ní lé wọn kúrò nílùú, ṣùgbọ́n lónìí òfin máa lé ọba kúrò ní ìlú. Ọba ní gba owó òtanràn, lónìí òfin yóò gba owó òtanràn lọ́wọ́ ọba. Ipò bàbá mi ni, ipò bàbá mi ni, ìjẹ́jẹ́ káwọn bàbá mi ni, àwọn alálẹ̀ ló fi mí bẹ̀, àwọn alálẹ̀ kọ́ ló ń fi yín bẹ̀ mọ́. Níbi tí wọ́n tún ti wá tẹ̀lé àṣà, tí wọ́n tún ti pe onífá pé kó wá bá wọn dífá, àwọn afọbajẹ èké tún gbógun ti ẹni tí ifá mú nílẹ̀ Yorùbá. Ẹ wo, bí ayé bá ń tojú àgbà bàjẹ́, Ọlọ́run ni ó béèrè. Ẹ̀yin ọba, eku ò ké bí eku mọ́, ẹyẹ ò fọ̀n bí ẹyẹ mọ́, ọmọ ò ké hùn bí ayé àtijọ́ mọ́. Ayé ti kú láyé àtijọ́, ẹ ti ṣí tìjú dànù lójú wa. Gbénga Adébóyè sọ̀rọ̀ tán nínú Yorùbá Ronú, ó ní nígbà tí ọba aládé bá ń fi adé gba contract, báwo lẹ ṣe fẹ́ kó rí? Tá a bá bímọ lónìí òní ni ó lajú, kò sí tìjú mọ́. Eku ò ké bí eku mọ́. Ẹ̀yin igbákejì òrìṣà, òrìṣà ò máa ní nǹkan kan ṣe pẹ̀lú yín mọ́. Ìlú tí òrìṣà ti máa ní nǹkan kan ṣe pẹ̀lú yín, Ifá ló yàn yín sípò. Níbi tí Ifá ò bá ti yàn yín sípò, kò sí ibi tí wọ́n ti lè tẹ ọba bàṣùbàṣù lójú Ifá tàbí lójú àwọn alálẹ̀. Nígbà náà gan, ọba tó bá ṣe dáadáa, òun lòrìṣà ń tì lẹ́yìn o. Ẹ̀yin bàbá mi ẹ gbà mí, àwọn aráàlú yìí fẹ́ dojú ọlá mi bolẹ̀, gbogbo ntẹ́ ní kí n ṣe ni mò ń ṣe o. Ẹ̀yin bàbá mi, èyí tí ò bá ṣe ń tó ní kí wọ́n ṣe, òrìṣà ó fojú ẹ̀ gbolẹ̀. Ṣùgbọ́n lónìí, ọba tó bá ṣe ohun tó yẹ kó ṣe gan, òrìṣà ó fojú ẹ̀ gbolẹ̀, torí wípé ní ọjọ́ nígbà tí Jésù Kristi tó wà ní Kápánámù, torí pé wọ́n pe Jésù sínú ìgbéyàwó yẹn, nígbà tó ń jẹ tán tí ọtí tán, ó ní wọ́n lè lọ bá Jésù o wípé oúnjẹ ti tán o, Rábì olùkọ́ni àgbààgbà wá. Tí Jésù ò bá sí ń bẹ̀, ó máa mọ̀ pé nǹkan ń ṣe wọ́n, ṣùgbọ́n béèrè á fi fún ọ ní o. Tó o bá pe Jésù Kristi sínú ìgbéyàwó rẹ, tógun bá dé, tó o bá pè mí, ò mọ̀ bóyá ṣó máa wà nítòsí. Pé nígbà tó wà nítòsí, àwọn alálẹ̀ ò sí ń bẹ̀ lọ́jọ́ tẹ́ ẹ jọba. Ṣé ẹ lè pè wọ́n, ṣé wọ́n máa dáhùn? Ewé àkókò tí wọ́n fi lé yín lórí, ṣé alálẹ̀ mọ̀ nípa ẹ̀? Níbi tí wọ́n ti kìlẹ̀ kí oyè bọ̀ yín lọ́rùn, ṣé alálẹ̀ mọ̀ nípa ẹ̀? Níbi tí wọ́n ti gbé adé ìṣẹ̀ǹbáyé, adé òrìṣà lé yín lórí, ṣé alálẹ̀ mọ̀ nípa ẹ̀? Bí ọba kọba bá sọ̀rọ̀ òrìṣà yánnayànna, kò sí tí ó ṣe é, torí òrìṣà ò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ bá halẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ọba ò lo agbára òrìṣà mọ́, oògùn lẹ́ẹ̀mọ́ lo, ọba náà ó mọ, ọba òun kọjúlé, ọba òun yajúlé kiri. Ní ọjọ́ tí wọ́n bá ti mú ọba wọ ìpẹ̀bí, tó bá ti fojú rí ohun tí ò rí rí, tó bá ti bá àwọn bàbá rẹ̀ jẹ, tó bá àwọn bàbá rẹ̀ mu, tó sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ fún ọjọ́ 7, tó daṣọ àwọn bàbá rẹ̀ bóra, tó sùn lórí ibùsùn tí àwọn babalá rẹ̀ tí wọ́n ti sùn. Fíìmù wo ni Fẹ́mi Adébáyọ̀ ṣe yìí ná? Kí ni táìtù fíìmù yẹn o? Orí mi o. Tó sùn níbẹ̀ láti ọjọ́ náà, òun ni agbára akọni ti máa wọ̀. Ìdínú tẹ́ fi máa ń rí gbogbo àwọn ọba àtijọ́ tí alálẹ̀ yàn, tí wọ́n fi sọ̀rọ̀ bí àgbàlagbà, bó ṣe wù kí wọ́n ó kéré tó. Bó ṣe wù kí wọ́n ó kéré tó, wọ́n ó sọ̀rọ̀, wọ́n ó fọ̀n bí àgbàlagbà, nítorí àwọn kọ́. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé tí wọ́n bá fi ọmọ ọdún 10 jọba, yóò darí ọmọ 100 ọdún, yóò sì rí ṣe, nítorí òun kọ́, àwọn baba ńlá baba rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀.
ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé àwọn bàbá yín ń bẹ pẹ̀lú yín ṣé kìí ṣe pé adé tẹ́ dé sórí ṣé kìí ṣe pé ẹ rìn ni ṣé owó kọ́ lẹ fi rìn ṣé ìfàmù yín ṣé àwọn alálẹ̀ ló yàn yín sípò ó lèmi ń béèrè lọ́wọ́ yín o ìwọ tó o bá ti mọ̀ wípé Ifá ló mú ọ gẹ́gẹ́ bí ọba kábíyèsí o tí ẹ̀gbin bá gùn ọ́ ṣùgbọ́n má ṣi agbára wọn lò rántí tí mo sọ o tí ẹ̀gbin bá wá gùn ọ́ níbikíbi ó lè wọlé tọ̀ àwọn bàbá rẹ lọ ṣùgbọ́n ìwọ tó bá ti jẹ́ wípé alálẹ̀ ò mọ̀ nípa ẹ̀ oògùn ló ṣe o kó yá múra gírí kó sọ́ra rẹ dọkùnrin o oògùn ló ṣe o òrìṣà ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀yin ọba nítorí pé alálẹ̀ kọ́ ló yàn yín sípò ilẹ̀ Yorùbá tó bàjẹ́ gbogbo yín wá ń dálé àwọn ìránṣẹ́ Ọlọ́run lórí ẹni chọ́ọ̀chì ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn ọba ló ti bẹ̀rẹ̀ ayé bàjẹ́ ẹni àwọn pásítọ̀ ni ọ̀dọ̀ àwọn ọba ló ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé lábẹ́ ọba èèyàn ò ní option ohun tí ọba ìlú bá ṣe òun ni pásítọ̀ ìlú ó ṣe nígbà tí ọba ń jẹ́ ọba tí àṣẹ ń bẹ lẹ́nu kábíyèsí tí kábíyèsí jẹ́ number 1 citizen of every town of every community tí baálé àjọ lórí tí yóò pàṣẹ tí yóò tún lọ gbé bá kábíyèsí níbi tó bá wà hierarchy bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú ìjọ Ọlọ́run tẹ́ ti dálé wọn lórí ṣùgọ́mù òpònú dídìnrìn ní dúró ní abẹ́ àná yìí tí òfò nítorí wípé ìwé làákà bíbélì ìwé bíbélì mímọ́ làákà ẹni tó yé rẹ̀ bá yé tàbí ẹni tí ò wá tí ò sọnù kiri pásítọ̀ ò lè dé mọ́lẹ̀ ní chọ́ọ̀chì rẹ̀ èmi ó lọ sí inú chọ́ọ̀chì kan màá wá gbé pé pásítọ̀ wọn bá ọmọ ìjọ ní àjọṣepọ̀ kì í dẹ̀ ń ṣe wípé ó ṣubú ó sunkún ó bẹ̀bẹ̀ ó tàṣírí ara ẹ̀ níwájú ìjọ ó lóun ò mọ bó ṣe ṣẹlẹ̀ ó yí padà ó bá kìíní sùn ó bá kejì sùn ó bá kẹta sùn ó bá kẹrin sùn èmi á wá dúró nínú chọ́ọ̀chì yẹn pé èmi fẹ́ jọ́sìn ẹ rí mi tí mo bá ń tẹlifáì online èrò pọ̀ nínú ìjọ mi nítorí pé níbi tí òdodo bá wà èrò máa ń sáńbẹ̀ ni tí wọ́n bá ti gun orí ọ́tà tó bá ti sọ òdodo fún ẹ òdodo tí ó mú ẹ lọ sí ọ̀run rere tí ó mú ẹ padà lọ bọ́lọ́run rẹ tí kìí ṣe wípé owó ni wọ́n gbé lérí wọ́n mọ̀ sani nítorí pé ibi tí àwọn bàbá wa darí wa sí ibẹ̀ gan la darí lọ nínú ẹ̀sìn nígbà tí afọbajẹ́ bá ń gba bribe tí wọ́n sọ wípé ẹni yìí o tó bá jọba ìlú ò ní tò tí afọbajẹ́ gba bribe pé òun ni kó bọ́ síbẹ̀ nítorí owó tán máa ná tó máa tán ṣé nígbà tí ọba yẹn bá bọ́ sí orí àpèrè tí ìlú ò bá tò ṣára máa rọ afọbajẹ́ àti àwọn ọmọ rẹ̀ ni àní ponú ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe talẹ̀ Yorùbá láyé ìgbà náà gbogbo àwọn olórí tá à ń pọ́ tá à ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ta gbogbo nǹkan àlùmọ́ọ́nì wa jáde tán ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ wa ni wọ́n fi di ẹni tí ìlú ò rọgbọ fún tí wọ́n ń lọ sí ìlú ọ̀làjú ṣé ẹ rí pa àti ń tẹ́ at the end of the day nígbà tí wọ́n jẹ gbogbo ogbe orí kọ̀lọ̀kọ̀lọ̀ tán tí gbogbo ogbe orí kọ̀lọ̀kọ̀lọ̀ tán ṣé ẹ rí pé wọ́n ní ká máa gbé egun rẹ̀ bọ̀ ńlé bó ṣe máa rí nìyẹn ṣé ẹ rí wípé nígbà tí gbogbo wa tá a bá tún ṣiṣẹ́ tán ìlú ọ̀làjú là ń kówó lọ àwọn olórí àwọn ọba àwọn olórí orílẹ̀-èdè àtàwọn olórí orílẹ̀ ẹ máa béèrè ta ni ò ní ibi tó ń kówó sí lọ́hùn ṣàṣàní ìlú àwọn ọ̀làjú ni wọ́n ń kówó sí tí wọ́n bá gbọ́n lọ́hùn kí wọ́n máa gbẹ́sẹ̀ lówó tí wọ́n bá ti kó lọ síbẹ̀ ni bóyá ìyẹn máa kọ́ wa lọ́gbọ́n nígbà tí olórí wọn lọ́hùn tó já wa lẹ́gbàá ń sìn bóyá a máa padà wálé wá túnlẹ̀ bàbá wa ṣe òótọ́ kóró òtítọ́ kóró ṣùgbọ́n kò ní àbùdá ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ owó ṣe máa ṣọ ẹṣin ẹrú lọ títí ayérayé ni ẹ̀yin olórí ọ̀rọ̀ ń bọ̀ níbi tí ẹ̀gún bá ti débi ó ṣetán tó fẹ́ yọ ni àwọn ọmọ tí à ń kọ́ lóró yìí ẹ má jẹ́ kí wọ́n padà wá dojú ogun kọ wá kí wọ́n má dojú agan kọ wá ọmọọba Olúwaṣeun Adébóyè òótọ́ lèmi ó sọ o olóòótọ́ kì í lẹ́ni ó lẹ́ni o ẹni tí ò dáa ni wọ́n tẹ́ fún un ni olóòótọ́ ò ní sùn lẹ́lẹ́wọ́ ni ó jẹ́ gbẹ́níhun ó lè sùn sórí ẹni kó mọ ọrùn tọ́ o ṣùgbọ́n yóò lálàáre
wọ́n lè fún olóòótọ́ lọ́rùn pa ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lórí wọn òótọ́ tó korò ni ẹ̀yin ọba bẹ́ẹ̀ tí ẹ̀ sì wà ní abẹ́ ìsìnrú òyìnbó ẹ jẹ́ kí ifá ó máa yàn yín kí ni ìtumọ̀ ipò tẹ́ wà tí wọ́n ń disgrace yín bẹ̀ kí ni ìtumọ̀ ipò tẹ́ wà tẹ́ ẹ̀ mọ́ ṣe kí ni ìtumọ̀ ipò tẹ́ wà tí àwọn obìnrin ìlú tí wọ́n bọ́ sí òò tí wọ́n já ewé dání tí wọ́n ń já ewé síwájú ààfin ẹ rò pé kò ṣẹlẹ̀ ni ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ eléyìí tẹ́mi ń sọ̀rọ̀ yìí kábíyèsí ìlú yẹn lásìkò tí àwọn onísùmọ̀mí tí wọ́n ń ṣe àwọn ènìyàn léṣe ó ní wọ́n ṣe arákùnrin àwọn darandaran kan ni wọ́n ṣe léṣe ló rápálá wọnú ìlú yẹn àwọn ọmọ ìlú yẹn dẹ̀ lọ sọ fún kábíyèsí àrí nǹkan báyìí o àwa kọ́ o kí ni kábíyèsí ó ṣe ó ní kí àwọn ọlọ́pàá kí wọ́n wá kó gbogbo ọmọ ìlú ẹ̀ ní àsìkò tí wọ́n ń pa àwọn ọmọ ìlú tí wọ́n ń pa gbogbo àwọn ènìyàn tẹ́ ò dẹ̀ mọ̀ wípé ìlú ilẹ̀ Yorùbá ń bẹ nínú ogun nítorí pé wọ́n fún un ní màálùú méjì àwọn ọlọ́pàá dẹ̀ kó àwọn ọmọ lọ wọ́n wá ń gba bẹ́ẹ̀lì àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n gbọ́ wípé bí àwọn ọlọ́pàá ṣe ń gba bẹ́ẹ̀lì yẹn ṣí àti ọba ìlú wọn náà ń bẹ nínú ẹ̀ ohun tó ṣẹlẹ̀ lèmi ń sọ o èmi ò ń sọ̀rọ̀ eléyìí tí má ti ń sọ̀rọ̀ òótọ́ báyìí kì í ṣe àròsọ tí n bá ń ṣe program mo lè fi drama ṣe àròsọ èmi ni mo làwọn dramas mi ṣùgbọ́n nígbà tí mo bá ń sọ̀rọ̀ báyìí òótọ́ gidi ni mo ń sọ o àwọn obìnrin wá tú aṣọ sí òhò wọ́n lọ pọn omi àwọn alálẹ̀ tí wọn kì í pọn wọ́n lọ pọn wọ́n wá dá omi jọ síwájú ọba yẹn ò gbọ́dọ̀ rí wọn àwọn olóyè wọ́n dí gàgà ẹ̀ kábíyèsí ẹ má wò wọ́n o kábíyèsí ẹ má wò wọ́n o kábíyèsí ẹ má ó ní ẹ wá bí wọ́n síjọ ọba sọ pé kí alálẹ̀ ò gbẹnu sọ̀hún ṣùgbọ́n nílùú eléyìí tí mo sọ yìí o ọ̀tọ̀ lẹni tó yẹ kó jọba o ọ̀tọ̀ lẹni tí wọ́n fọba jẹ ẹni tó yẹ kó jọba ó sì kú kí ló pa àmọ́ òótọ́ ni mò ń sọ o ṣé ẹ mọ̀ pé mi kì í yára sọ̀rọ̀ tó bá ti jẹ́ eléyìí tó ṣẹlẹ̀ gan kábíyèsí wò ó kábíyèsí wò ó nítorí kìnnì ṣágbára ló ń gùn kò jáde kúrò nínú ìyẹ̀wù ẹ̀ títí tó fi lọ bá wọn bàbá rẹ̀ ṣé ẹ mọ̀ pé mo ti sọ tó o bá ṣeré alálẹ̀ ò ní sí lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ òye ẹ padà sí ipa tìgbàanì ẹ jẹ́ kí wọ́n máa bá Ifá ní gbólóhùn ẹni tó Ifá bá mú ni kẹ́ fà lé ìjọba lọ́wọ́ tíjọba bá wá sọ wípé bẹ́ẹ̀ kọ́ a jẹ́ pé ẹ̀yin náà ni àkùkọ ológbe lórí tó gbéra rẹ̀ lé kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́wọ́ o nítorí pé kíni ẹ̀yin fúnra yín náà lẹ jura yín sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ilẹ̀ tó bá jẹ́ wípé ọba ò máa fira rẹ̀ wọ́lẹ̀ lábẹ́ ìjọba òyìnbó ni ó ṣeé ṣe kí agbára ọba sì wà lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ni kí àwọn ìjọba òyìnbó sì máa tẹríba fún ọba nítorí pé we command respect we don't beg for it ṣùgbọ́n wò jẹ́ àbọ̀ mi rèé Ọpẹ́yẹmí Adéníkẹ́ Olúṣemọ́lá my friends everybody gbogbo ẹ̀yin tẹ́ wò mí ẹ ṣé o ẹ bá mi share ẹ kó kọ gbogbo àwọn olórí lára.